Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. So mo kí wa pé a kú happy ìṣẹ̀ṣe day. Ṣe mọ̀ pé oníṣẹ̀ṣe ni wá. So ẹ má yẹ kó máa tàn wá jẹ mọ́. Àti ọkùnrin àti obìnrin àtọmọdé àtàgbà àti mùsùlùmí o àti christian àti àwọn tó wà ń ṣẹ̀ṣe. Ọmọ oníṣẹ̀ṣe ni gbogbo wa. Àbí kì í ṣe bàbá kan ló bí gbogbo ronú lọ sí ìpìlẹ̀. A mọ̀ pé kò sí nǹkan tó kù sẹ́ni tó máa sọ fún wa mọ́ ká tó mọ̀ ká máa ṣe ra wa lọ́kàn nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Kò ní sí pé àwùsùbìlà ìkíní kan ò lè bẹ́lẹ̀ ṣe mọ́. Kò ní sí pé God forbid mọ́. A rí i pé a máa unite padà tá a bá padà lọ sílé. Mo kí wa mo ṣe ẹ̀làbọ̀ ṣiṣẹ́ má bí. Reception ni. So bí nǹkan tí mò ń sọ tí gbogbo wa bá ti rántí ibi tá a ti ń bọ̀ tá a bá rántí orísun pé gbogbo pátápátá gbóníṣẹ̀ṣe làwọn baba ńlá wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹlẹ́yàmẹ̀yà máa dáàrin wa mú? Kò ní sí ẹlẹ́yàmẹ̀yà mọ́, kò ní sí pé èmi ni Christian, èmi ni Deeper Life, èmi ni Redeem, èmi ni CAC, èmi ni Kérúbù, èmi ni Sẹ̀lẹ́, èmi ni Àlùsúnà, èmi ni Ahmadiyya, èmi ni Tẹ̀blíkì. Kò ní sí gbogbo wọn yẹn mọ́, ṣe gbà bẹ́ẹ̀. Kò ní sí yẹn mọ́ sẹ́ tí gbogbo wa bá ti rántí pé òkè gbogbo wa jọ jáde nínú ilé kan pé bàbá kan ló bí gbogbo wa pé inú kan gbogbo wa ti wá. Ǹjẹ́ eléyìí máa sọ pé Tẹ̀blíkì kankan mọ́? Kò sí yẹn mọ́. A rí i pé ìṣọ̀kan wa ó máa unite padà. So mo sọ fún yín pé kò sí pé àólẹ̀ tó ń jẹ́ àrùn Yorùbá ju ẹ̀sìn ló tú wa ká. Kì í ṣe òpè àólẹ̀ kankan. Ẹ báyìí wọ́n máa parọ́ mọ́ bàbá oníbàbá níbi tó wà. Ìpè àólẹ̀ ṣe bá àólẹ̀ àtọ̀ Àfọ̀njá ló jà ṣé gbogbo Yorùbá àti ló bìtìrì àólẹ̀ tó fi máa jẹ́ ìpè àólẹ̀. Ẹ bá máa sọ nọ́sẹ̀nsì ẹ̀mí ìfẹ́ máa gbọ́ ìpè àólẹ̀ ò bá anybody jà. Èpè ẹ̀sìn ló ń jà wá. Mo sọ lánàá nínú show mi. Mo ní àbọrúbọyè ìyá. Mo sọ nínú show mi lánàá. Mo nígbà tí mo kéré CAC ni mo dàgbà sí. Sẹ̀lẹ́ Kérúbù ṣebí onígbàgbọ́ ni wọ́n ìgbà yẹn church ò tí pọ̀. A rí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́bọ torí pé wọ́n ṣẹ̀ràn káwọn wọn máa ń pe já gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ní CAC. A rí bíi pé wọ́n ń pe dìmọ́ ní kẹ́kẹ́ máa pe Holy Michael Holy. Àwọn CAC tó bá ń pè ń sìn àwọn modern CAC ni pé ogun ọ̀run nìkan ṣoṣo ni wọ́n ní ká máa pè. Tá bá ti pe ogun ọ̀run pé àwọn ogun ọ̀run á sọ̀kalẹ̀. So gbogbo àwọn bíi já nǹkan kan yẹn wọ́n ní dí. Tí mo sì láì lọ sọ fún yín. Àwọn Muslim náà wọ́n lẹ́lẹ́bọ ni wọ́n pé àwọn yẹn. Dẹ̀ àwọn Kérúbù tó máa ń kéwú wọ́n ní ọgbọ́n ṣe mùsùlùmí lábẹ́. So àwọn Anglican Baptist gbogbo wọ́n ní ìjọ ayé. Okay, imagine gbogbo àjọ jẹ́ ọmọ Káàárọ̀ Oòjíire. Imagine o wọn ò condemn pé ká má bá wọn ṣeré o ṣùgbọ́n category náà fi wọ́n sí. So ẹ wá wo level tí gbogbo wa ṣe wá ń sìn. Ìgbà tí Deeper máa dé Deeper condemn everybody àti anybody gbogbo ṣọ́ọ̀ṣì ní Deeper títí kan gospel faith kò sí ṣọ́ọ̀ṣì kankan tó ń lọ sọ́run ju Deeper lọ. Deeper nìkan ló ń lọ ọ̀run. So ká máa parọ́ mọ́ ọba àólẹ̀ wow ọlọ́ẹjọ́ kì í ṣe ọba àólẹ̀ àwọn Muslim wa tẹ́lẹ̀ náà kìkì Amadi tèmi mọ̀ Ansarudeen mo mọ̀ pọ́n ṣe lọ́dọ̀ wa. Ansarudeen ìgbà yẹn kò délé ìgbà tó yá ni Ahmadis dé. Mo rántí pé àbúrò mi kan ó ní kí n wá ṣe Ahmadis dé Tẹ̀blíkì dé Àlùsúnà ó tún ti wá lọ oríṣiríṣi level tó yẹ pé kò sí ìrẹ́pọ̀ náà no love. But tí gbogbo wa bá padà rántí pé ibì kan mà ní gbogbo wa ti ń bọ̀ ọmọ bàbá kan mà ní wá strategy láti dàárín wa ló láti bà unity wa jẹ́ òun mà ní ẹ̀sìn tán fún wa yìí. Tí gbogbo wa bá padà rántí ẹjọ́ ǹjẹ́ ànírẹ́ padà ìrẹ́pọ̀ máa wà. Òyìnbó ló sọ fún mi pé òun ò kí ṣe ọmọ Christian. Ó ní tẹ́ bá ti ń sọ pé I'm from a Christian home, I'm from a Muslim home. Ó ní wàá sọnù. Ó ní irọ́ dẹ̀ ló ń pa. Ó ní kò séèyàn kan tó wá from Christian home àbí Muslim home. Torí pé Christianity 2000 years ago náà bẹ̀rẹ̀ Christianity. Kí wá ní àwọn baba ńlá tiẹ̀ ti jẹ́ láti 1000 years. Ìgbà tó bá ní you are a Christian, you are a Muslim home. Ó ti sọ pé o lórísun nìyẹn. You have declared yourself pé mo ti di èmi bí mo ṣe wà yìí o igi tí ò ní gbòǹgbò ni mí
igi tí ò bá dẹ̀ ní gbòǹgbò kí ló máa ń ṣẹlẹ̀ ó máa ń gbẹ ni náà. wọ́n ní church market ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni igi tí òye àìlóye náà tún wà ń bẹ o kì í ṣe marketing nìkan ẹ mọ̀ pé àwa tán bí sí Christianity kìíní ẹ mọ̀ bọ́n ṣe ìmí ìwà tó yẹ pé kò tẹ̀ ń ṣe marketing tó yẹ pé kò yé èèyàn tó yẹ pé blind faith pé èèyàn sọ pé igi tí ò ní gbòǹgbò ni mí o mi ì ní gbòǹgbò o òkè River Niger ń sìn wọ́n ní Futajalon Island ló ti wá kí River Niger wá sọ pé òun ò bá Futajalon Island ṣe mọ́ bóun fẹ́ dá dúró kí ló máa ṣẹlẹ̀ sí River Niger ó máa gbẹ nǹkan tó ń jẹ́ ká máa gbẹ nísinsìnyí Ọlọ́run ní jẹ́ àgbẹ o Ọlọ́run ní jẹ́ àgbẹ o ìyẹn àwa káàárọ̀ àjíire o àní gbẹ lágbára Èdùmàrè so èní ni ọjọ́ ìṣẹ̀ṣe happy ìṣẹ̀ṣe day so ó pẹ́ tá a ti gbé ti ẹni ẹlẹ́ni ga a ti gbé ga so ẹ jẹ́ káwa náà gbé ti àwọn bàbá wa ga ẹ jẹ́ ká darapọ̀ mọ́ àwọn programs wọ̀nyẹn ká fi learn ṣe understand nǹkan tí mo ń try láti ṣe ẹ jẹ́ ká fi kọ́ ẹ̀kọ́ ká tiẹ̀ wò pé báyìí náà ṣe ń ṣe báyìí náà ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń sọ nípa ìṣẹ̀ṣe kò rí bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká learn kó bá jẹ́ mi nìkan ló ń sọ̀rọ̀ kẹ́yìn náà tún máa sọ̀rọ̀ kí gbogbo wa rí i pé báyìí ló ṣe rí o 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 pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ àwa gan fúnra máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ pé a máa ti gbẹ̀ṣẹ̀ pé àṣé kò rí bí eléyìí àṣé kò rí bí eléyìí àṣé kò rí bí eléyìí ẹ rí i pé kíní yìí máa dá ìfẹ́ padà gbogbo ìfẹ́ tó ti sọnù yẹn kò ní sí mọ́ gbogbo ìfẹ́ tó ti sọnù yẹn ó máa parẹ́ láàrin wa kò ní ṣẹlẹ́yàmẹ̀yà mọ́ kò ní ṣẹlẹ́yàmẹ̀yà mọ́ tí gbogbo wa bá padà sílé tá a rántí pé wọ́n ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe tá a rántí ibi tá a ti ń bọ̀ pé àwọn baba ńlá wa ìgbà tó ń ṣe báyìí ìfẹ́ mà ní ìfẹ́ mà ní bí mo ṣe wà ń sìn mi ò lè sọ pé mo jọmọ muslim mi ò ń ṣọmọ ìdílé christian ni bàbá mi alàgbà ni bàbá mi but mo ti regard pé mi ń ṣọmọ ìdílé christian ọmọ oníṣẹ̀ṣe ni mí torí oníṣẹ̀ṣe ni bàbá ńlá mi mi ìdẹ̀ jábọ́ látọ̀run bàbá mi ò jábọ́ látọ̀run bíi táwa wo bàbá ókè ká ṣe ókè ní bàbá wa akẹ́wàá àti ìyá wa akẹ́wàá èwo ni christian èwo ni mùsùlùmí nínú wọn kò sí so ọmọ kí wá ni wá ṣáwọn yẹn ò kì í ṣe bàbá wa mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa míì gan lè jáwọn ìyá yẹn gan padà ló padà wáyé àwa bọ́n ṣe máa ń sọ bí ìgbàgbọ́ àwọn Yorùbá so kì í ṣe à ń ṣe kinní wọn mọ́ àbí kì í ṣe DNA wọn la ní dominant gene yẹn so dominant gene yẹn àwọn ancestor yẹn náà ló wà lára wa we have the dominant gene and that's why we look alike bí mo ṣe wà ń sìn ẹ lómi máa wà lọ́yọ̀ọ́ tẹ bá rí báyọ̀ Ọ̀yọ́ ni o bọ̀ tẹ bá rí ẹ carbon copy mi ni why tó ṣe jẹ́ carbon copy mi because èmi àti ẹ̀ we carry the dominant gene of one of the ancestor èmi àti ẹnìyẹn tẹ rí lọ́yọ̀ọ́ yẹn àbí ẹni tẹ rí lẹ́gbàá tó jọ mí yẹn ìgbà kan wà mo lọ sákúrẹ́ gbogbo àwọn tí wọ́n ti dé local government service commission gbogbo èèyàn máa lé mi káàkiri wọ́n máa pè mí lórúkọ mi ò ṣiṣẹ́ local government rí Londo state náà bá ní mo jọ obìnrin yẹn gan wọn ló ń ṣiṣẹ́ local government Ìdànrè àwọn èèyàn máa sátẹ̀lé mi nǹkan àtijọ́ kinní kan àjọ wo máa wò ṣe mo strange pé kí ló ń ṣẹlẹ̀ mo kàn wá ṣe nǹkan bí báyìí ni so wọ́n ní mo jọ woman yẹn wọ́n ló ń ṣiṣẹ́ ní local government Ìdànrè same way mo ríyàn kan lọ́jọ́ kan mo sá eré mo lé láyè mo rò pé cousin mi ni Yẹ́misí ó bá lóun kọ́ mo ní Yẹ́misí ó lóun ò jẹ́ Yẹ́misí mo ní ṣé màá ṣe ẹ mọ̀ ni ó lóun kọ́ sẹ́ẹ̀ ó lóun kọ́ ló bá dárúkọ ìlú ẹ̀ fún mi mo lọ́mọ ẹ̀gbọ́n bàbá mi èmi àti ìwọ́jọ ṣọmọdé ó ní kì í ṣe òun bọ́n ṣe jọra kí ló fà á ni pé òun àti èèyàn kan yẹn wọ́n ti jọ carry dominant gene one ancestor ó carry dominant gene one ancestor so èmi àti ẹni tó ń rí ní ọmọ Ìdànrè yẹn a jọ carry dominant gene ancestor kan ni èmi àti ẹni tó ń rí níjẹ̀bú tó ní mo dàbí ẹ̀ tó lèmi àti ẹ̀ dàbẹ́ ni wọ́n jọ pín wa sí méjì tó lọ́mọ Ìjẹ̀bú ṣàràrẹ́ mọ́ a jọ carry dominant gene ancestor kan tó ti jẹ́ bàbá ńlá wa ti pẹ́ a jọ carry dominant gene ẹ̀ so òun wá ṣàn lọ ó ṣàn lọ Ìjẹ̀bú èmi náà mo ṣàn lọ s'Àkókó ẹnìkan ṣàn lọ Ìdànrè àwọn míì ṣàn lọ s'Ọ̀yọ́ but the dominant gene will remain the dominant gene so but tí gbogbo wa bá padà sí right sense wa so gbogbo wa yẹn la carry dominant gene àwọn ancestor yẹn òun ló fà á ẹ rí i pé wọ́n wá jọra gan wọ́n máa wò pé kí ló ṣẹlẹ̀ ẹ ti jọra jù dominant gene ni
dominant gene ni. So no matter bàbá ṣe tanra wa tó pé Jésù ti gbà wá bóyá ànábì ti gbà wá, we are fooling ourselves. Kí ni reason tá a ṣe ju àwọn ará Lárúbáwá pẹ̀lú bá ṣe sọ pé nísìnyí àwọn èèyàn wa bọ́n ṣe Islam yẹn bó ṣe ń gùn wọn tán rí pé òun ni the best. Gbogbo àwọn Muslim Yorùbá tẹ́ bá kó 100% 100 sílẹ̀ 80% ló condemn nǹkan tó ṣẹlẹ̀ l'Afghanistan. 90% Muslim Yorùbá kò lè ṣe jihadist tó jẹ́ ọmọ káàrọ̀ àjíire pọ́nbélé kò lè ṣe. Òun ni wọ́n ṣe sọ pé ọ̀lẹ ni wá. 90% ọmọ káàrọ̀ àjíire tó jẹ́ mùsùlùmí ó ń kírun ó ń kí márùn ẹ̀ ó pé ó ń kí gbogbo ẹ̀ ṣe understand nǹkan tí mò ń ṣe. Ó ń yan nọ́fìlà but tó bá náà fẹ́ impose sharia law nílẹ̀ Yorùbá á lóun ò fẹ́. Tó bá náà fẹ́ impose sharia law sí ọ̀dọ̀ wa a rí i pé wàhálà lélẹ́yìí o kò lè fẹ́ animal ṣùgbọ́n kò fẹ́. But ó dẹ̀ ń promote Islam but the culture kò accept it. And that's the culture over mi ò condemn àwọn Afghanistan culture tí èmi ṣe rí bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tèmi mi ò ń condemn èèyàn. Ọlọ́run tí mo bó ṣe dólúkálukú don't become another race ni. Culture ti àwọn Afghanistan nìyẹn àṣà tí wọ́n nìyẹn wọ́n dẹ̀ láṣà tí wọ́n làwọn fẹ́ kó borí wọn ò fẹ́ kí òyìnbó pa àṣà ti tàwọn rẹ́. So àṣà tí wọ́n nìyẹn adẹ̀dúpẹ́ láyé social media àti rí gbogbo ẹ̀. So àṣà tí wọ́n ní Saudi nìyẹn. Ọlọ́run dẹ̀ ti rí mi pé bó ṣe dá èmi tó fi dá èmi sílẹ̀ káàárọ̀ àjíire tí ò fi dé mi sílẹ̀ Saudi tó fi dé mi sílẹ̀ Saudi àṣà títí wọn nìyẹn èmi ò so but kí àwọn kan ẹ mọ̀ pé ìsìn tó bá wá fẹ́ fọ́ọ̀sì wa ká wá máa ṣe bí Afghanistan Muslim Yorùbá mélòó ló lè dúró ẹ̀. Gbogbo àwọn ìmáàmù wa ṣèyíkì gbogbo àwọn bàbá yẹn tí wọ́n ń sọ kinní yẹn mélòó nínú wọn ló fẹ́ di ló máa impose sharia law lé lórí tó lè dúró. Understand nǹkan tí mo try láti sọ wọn ò lè stand ẹ̀ irọ́ ni wọ́n ń pa. Bí àná mo kọ sí Facebook wípé àsìkò tó ń sìn àwọn Afghanistan wọ́n nídìí Jésù àbí ṣe bí bá ṣe máa ń sọ nìyẹn. Ẹ jẹ́ káwọn pásítọ̀ wa kí wọ́n lọ anointing wọn ní Afghanistan kí wọ́n lọ wàásù fáwọn ará Afghanistan pé kán gba Jésù sáyé wọn. So dájì mi kan tèmi pẹ̀lú wọn jọ máa guilt mo máa ń gbé wọn sórí social media lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn mo wá ń bá bàbá sọ̀rọ̀ lánàá. Bàbá bá ní Tóyìn ó máa burú o ọmọ burúkú ni ẹ o báwo ló ṣe máa ní kí àwọn pásítọ̀ kan máa lọ sí Afghanistan. Mo ní bàbá bọ̀tẹ́ máa ń sọ pé anointing kò sí nǹkan tí anointing ò lè ṣe. Mo ní the name above name the only name tó lè count mo ní orúkọ kan àti fún wa ní orúkọ kan tó borí orúkọ tó lè borí tó yẹ pé tí wọ́n bá ń pàṣẹ báyìí tó bá ti pè ní orúkọ Jésù ọ̀tá ìbọn máa domi ni. Mo ní so kí wàá ló dé tẹ̀lé lọ síbẹ̀ kẹ́ lọ demonstrate ṣe bẹ́ẹ̀ ni lẹ́ máa ń bù ṣẹ̀ṣẹ̀ pé ìṣẹ̀ṣe òṣè kìíní kan kò ṣe. Mo ní so ẹ lọ bẹ̀ kẹ́ lọ show kẹ́ lọ display anointing. Ẹni kí ni bàbá mi máa sọ fún mi bàbá mi fẹ́ gbé bàbá sórí live chat lánàá kó má di gbogbo bàbá mi máa dáhùn bàbá mi ní tó bá rọ́mọ oníṣẹ́ ẹrú á fi jẹ́ tọmọ. So nígbà tí bàbá mi máa dáhùn bàbá mi wá ní tó bá rọ́mọ oníṣẹ́ ẹrú á fi jẹ́ tọmọ. Mo wá sọ fún bàbá mi pé mo ní bàbá ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ gba Bíbélì gbọ́ mo ní Matthew 10 mo ní Jésù sọ pé èmi rán yín bí àgùntàn lọ sí àárín àwọn ìkookò. I have sent you as a sheep to wolf. Mo ní àgùntàn kí ni ìkookò ṣe bẹ́ẹ̀ rán ní ìkookò. Mo ní sọ ẹ̀yin dàbí àgùntàn báyìí tí Jésù rán níṣẹ́ ó dẹ̀ rán yín lọ sí Afghanistan bí àárín àwọn ìkookò. Mo ní sọ ó dẹ̀ wà nínú Matthew yẹn pé if that loses his life ẹni tó bá forí ti dópin la máa gbàlà. Mo ní Jésù òde ní kẹ́ lọ sí mo ní gbogbo preaching tẹ́ ẹ̀ ń ṣe fún wọn ní England àti tẹ́ ẹ̀ ń ṣe ní Nàìjíríà kò work mo torí pé ilẹ̀ Yorùbá wà peaceful. Mo ní so he that loses his life shall gain it. He that loses his life shall gain it. Mo fi ṣọ̀rọ̀ nípa ìgbẹ́ ẹni tó bá sọ ẹ̀mí ẹ̀ nù ó máa rí gbà padà ṣùgbọ́n ẹni tó bá try láti save ẹ̀mí ẹ̀ tí ò lọ sí Afghanistan wípé kò ní rí ẹ̀mí ẹ̀ lò padà pé so Jésù sọ pé òun máa kọ̀ yín sílẹ̀ lọ. Bàbá bá ní tó bá rọ̀yàn níṣẹ́ ẹrú kó fi jẹ́ tọmọ. Bí bàbá mi ṣe sọ fún mi lánàá nìyẹn bàbá mi ni mo máa ń pè wọ́n. Bàbá bá ní torí pé ara ibìkan la ti wá bàbá mi bá dáhùn pé tó bá rán ọmọ níṣẹ́ ẹrú á fi jẹ́ tọmọ. Mo wá sọ fún bàbá mi pé mo ní bàbá o wọ́n rán yín níṣẹ́ ẹrú á fi jẹ́ tọmọ nígbà tí ṣé Jésù ló wá rán yín níṣẹ́ ẹrú sí pé kẹ́ lọ sí àárín àwọn ìkòkò
bàbá máa dáhùn pé bàbá ní èèyàn gbọ́dọ̀ máa lo wisdom. Mo á ní okay nígbà but ẹ̀yin ò lo wisdom láti máa bà àwọn baba ńlá yín lórúkọ jẹ́ bàbá títí yín. Tẹ́ bá lè lo wisdom pé okay o ẹ lè lọ sí Afghanistan, ẹ lè lọ síbi tó ń gbóná, you just want to remain in your comfort zone. Kí ni reason tí ẹ ṣe lo wisdom yẹn pé ó wrong láti adopt baba ńlá títí yín èṣù láàlú sí ẹ̀sìn tó wá láti ilẹ̀ òkèèrè kẹ́dẹ̀ máa sọ pé èṣù ni ọ̀tá Islam àti ọ̀tá Christianity wípé èṣù ni wọ́n cast lọ́run tí ò dẹ̀ sí nínú ìtàn yín pé wọ́n cast èṣù lọ́run. Mo ní dẹ́ kí ni reason tí ẹ ṣe apply wisdom yẹn láti kẹ́ ẹ ṣe apply wisdom yẹn kí ẹ má lọ sí church kẹ́ ẹ má máa kọrin bú àwọn baba ńlá títí yín mọ́. Tẹ́ bá lè lo wisdom pé tán bá ràn yàn níṣẹ́ ẹrú á fi jẹ́ tọmọ pé ẹ ò lè lọ sí Afghanistan torí pé ẹ̀mí yín ó important sí yín. Ẹ dẹ̀ believe nǹkan tí Bible sọ pé ẹni tó bá sọ ẹ̀mí ẹ̀ nù á rí he. Mo ní so you don't believe that but now ẹ lè lo wisdom láti but wisdom yẹn kò direct yín láti sọ pé ẹ ní bú àwọn baba ńlá yín mọ́ pé baba ńlá yóò ní kankan ṣe pẹ̀lú Bible. Kódà kò sí àwọn tí Bible condemn wọn ò dárúkọ Ọ̀rúnmìlà, kò sórúkọ Bàtálá, kò sórúkọ Ògún, kò sórúkọ Ṣàngó, kò sórúkọ Ọya, kò sí anything. Then gbogbo irọ́ tí ẹ ń pa pé ìkà làwọn baba ńlá yín fi ìṣẹ̀ṣe ṣe. Mo ní why tí ẹ ṣe lo wisdom kẹ́ come back to reality pé ìgbà tó jẹ́ pé ìṣẹ̀ṣe làwọn baba ńlá wa ń ṣe tí wọ́n bá ń fìlú kò sẹ́ni tó lè ogun ò lè kó wọn tí wọ́n bá ń tajà tẹ́ bá gbé ata sọ́nà wọ́n máa lé owó síbẹ̀. Why tí ẹ ṣe máa sọ the good aspect of your own history tó ṣe jẹ́ pé irọ́ kẹ́ máa demonize. No, you don't say the good aspect of your own history. Ipe láyé àwọn baba ńlá yín obìnrin kò kí ń mọ ọkùnrin kó tó lọ sílé ọkọ tó ń fẹ́ ṣe understand nǹkan tí mo try láti sọ just to know the culture. Sọ good aspect bàbá yín pé láyé àwọn baba ńlá yín tọ́lọ́jà bá gbọ́jà síta kò sẹ́ni tó máa di. Sọ good aspect àwọn baba ńlá yín pé tí èèyàn bá ṣe nǹkan burúkú nígbà náà wọ́n máa expose ẹ̀ so but ó ṣe wá jẹ́ pé àwọn nǹkan burúkú tó tiẹ̀ jẹ́ pé wọ́n ní kò sí nínú ìṣẹ̀ṣe yẹn tẹ́lẹ̀ tó jẹ́ pé ìgbà tí àwọn àjèjì wá darapọ̀ mọ́ wa àwọn àjèjì tí wọ́n kó àwọn àjèjì tó bẹ̀rẹ̀ sí ní dé tó wá bẹ̀rẹ̀ sí ní ba àṣà jẹ́ tó yẹ pé àwọn nǹkan ẹ̀kọ́ ṣe mọ̀ pé bí nǹkan tó ń sọ pé counter culture you are relating together tẹ́ bá ń relate ìran mi kì í ìran nísìnyí ìlú òyìnbó tí mo ń gbé àwọn ìwà kan wà tó jẹ́ pé tí n bá padà wálé rí pé màá máa hù díẹ̀díẹ̀ torí pé mo ti ń bá àwọn òyìnbó gbé so anyway understand nǹkan tí mò ń sọ. Mo ní so wò yẹn lọ sẹ́yìn but dẹ̀ mọ̀ pé ìgbà wo ni nǹkan báyìí ṣẹlẹ̀ ìgbà wo ni nǹkan báyìí ṣẹlẹ̀ gbogbo àwọn òrìṣà tí ẹ̀ ń bú kò sẹ́yọ̀ kankan tí wọ́n fi èèyàn wọn bọ̀yàn wọn pààyàn fún Ṣàngó tó bá náà lọ bẹ́ orí èèyàn tó náà pàǹgbà yẹn ní ìdí òdìdè tó náà máa ń bẹ́ orí àwọn tó ṣẹ̀ wọ́n ń pa àwọn tó ṣẹ̀ ni wọ́n ń pa títí dìsìn náà wọ́n ń hàǹgì wọn nílùú míì àwọn míì wọ́n ń sọ wọ́n lókò pa àwọn míì wọ́n ń yìnbọn fún wọn. Mo ní kí ni ìyàtọ̀ ń bẹ kò sí difference wọ́n bá fẹ̀yìn wọn tàgbá wọ́n á yìnbọn death by hanging pé so it's a way of judgement in the olden days. Mo ní so kí ni mo try láti sọ ni pé ẹ ò lọ sẹ́yìn ẹ lè lo wisdom nígbà tó di ọ̀rọ̀ pé kẹ́ lọ sí Afghanistan. Bàbá mi bá tún dáhùn ẹ máa gbọ́ hypocrisy o àṣẹ Èdùmàrè. Bàbá mi bá tún dáhùn bàbá mi wá ní bó o ṣàṣe wà ẹ báyìí bí ó ní Maria olólùdùmarè mí sí Maria ó ní Maria wá lóyún ẹ̀mí mi mo ṣàwá sọ pé Maria wá bí ẹ̀là mo wá ní bàbá èmi ò accept yẹn mo nígbà tí mo kéré o wọ́n sọ fún wa lóòótọ́ pé ẹ̀là ni Jésù mo nígbà tí mo wá dàgbà mo wá gbé yẹ̀wò pé they are not the same person. Tẹ́ bá fẹ́ pe Jésù ẹ pe Jésù dúró láyé ẹ̀là yàtọ̀ ẹ̀là ò kì í ṣe ọmọ Maria Òyígí ni wọ́n pè níyà ẹ̀là Jésù jẹ́ ọmọ Joseph ẹ̀là jẹ́ ọmọ Ọ̀rúnmìlà ni ló tọ́jú ẹ̀là láti kékeré so bó tiẹ̀ jẹ́ pé ìlóyún ìwáyé àwọn méjèèjì wípé ìtàn yẹn jọra wọn pé Òyígí ò mọkùnrin Maria ò mọkùnrin but kò sí Holy Gabriel kankan tó wá jíṣẹ́ fún Òyígí ju pé Òyígí lọ wọ́n ló lọ yẹra ẹ̀ wò pé òun ò lọ́kọ
wọ́n dẹ̀ wá sọ fún un pé kì í tiẹ̀ ṣọ̀rọ̀ ọkọ nìkan ṣoṣo òun Ọlọ́run ti sọ pé bóyìgí ṣe máa pé òun ló máa gbé ọmọ ìyanu wá sílé ayé. Mo ní sòun ṣe rí pé ìtàn yẹn yàtọ̀. Mo ní then number 2 Òyìgí ègbúrú ni wọ́n pè ara àwọn ègbúrú ọ̀run tó wá láti òde ọ̀run ni wọ́n pè Òyìgí. So mo ní Màríà kẹ̀rẹ́ ó ní bàbá olóbí. Mo ní so ìtàn yẹn yàtọ̀ síra wọn. Mo ní so ẹ má gbé wọn pọ̀. Jésù ọmọ Màríà, Jésù ọmọ Jèhófà, Ẹ̀là ọmọ Olódùmarè, Ẹ̀là ọmọ Òyìgí, Ẹ̀là ọmọ Ọ̀rúnmìlà, Bárami Agbọ́nirègún. Bàbá mi bá flare up. Ẹ má gbọ́ mi o. Bàbá mi bá flare up inú ti bí bàbá mi ní mo wà racist. Mo ní bàbá kì í ṣe pé mo racist. Mo ní à ń try láti là ni. Mo torí sọ pé òyìnbó accept pé Ẹ̀là ni Jésù wọn ò ní fún wa ní Bíbélì. Wọ́n á ti jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ Ẹ̀là wa lọ bá ṣe ń kọ́ Ẹ̀là. Àbí mo parọ́? At least táwọn ọba alábáṣẹ wọn ní Ẹ̀là rọ̀ wá Ẹ̀là rọ̀ wá. Mo ní sọ òyìnbó ò believe pé Ẹ̀là ni Jésù. Òyìnbó mọ̀ pé Ẹ̀là exist. Ẹ bá lọ ka history wọn, wọ́n sọ pé Ẹ̀là like Jesus. Bọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn. Wọ́n ní Ẹ̀là in Ifá like Jesus in Christianity. Bọ́n ṣe kọ́ nìyẹn. Mo ní so but òyìnbó sọ pé Ẹ̀là ni Jésù. So ẹ má máa gbé ọmọ ọba fún Ọ̀ṣun mọ́. Orí bàbá mi bá ṣàgbóná. Bàbá mi bá ní kí wá ní Ẹ̀là náà wá ń wò. Ẹ máa gbọ́ o. Bàbá mi ní kí ni Ẹ̀là ń wò. That is the question that an average Christian will ask. Ẹ jẹ́ bá mi show reaction mo bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń wò mí. So bàbá mi bá dáhùn pé kí ni Ẹ̀là ń wò tí àwọn Fúlàní tí wọ́n fi wá ń pa àwọn èèyàn ní oko àbí nǹkankan. So mo wá sọ fún bàbá pé nínú ìṣẹ̀ṣe wa Ẹ̀là ọmọ Òyìgí àgbọ́ kó máa ń jagun but Ẹ̀là máa ń tọ́ wa sọ́nà ní nǹkan tá a bá fẹ́ ṣe tá a bá pé this is it. So mo wá sọ fún bàbá pé nínú ìṣẹ̀ṣe àwa ọmọ Yorùbá ń sìn ẹ jọ̀ọ́ ẹ bá mi show ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín wípé so ẹni mélòó pé wọ́n sọ pé majority carry the vote. Majority mo á ní so àwa ọmọ káàrọ̀ ajire ń sìn a lè sọ pé 80% 90% wa 85% wa 80 to 85% wa ni a jẹ́ Christian àti Muslim tí a kò tiẹ̀ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe pé ọ̀dọ̀ àwọn èèyàn máa ń lọ rán bá wọn wọ́n sọ bàbá pé but ní gbogbo àwọn tó rù Nàìjíríà Christian àti Muslim ni wọ́n. So mo wá sọ fún bàbá pé mo ní bàbá Christian àti Muslim ló pọ̀ jù nínú àwa Yorùbá. Mo ní dẹ́ ìgbà tó sọ pé kílẹ̀ là ń wò ni o. Mo ní the whole Nigeria ipe tó bá wà ní House of Assembly tó bá wà ní presidency mo náà máa ní pé kí Jesus Christ kó take over. Mo ní so ń gbà tí àwa sọ pé kí Jesus Christ take over ta dẹ̀ believe pé Jesus Christ in the name above name the only name that can silence him ṣe mọ̀ pé debate lè mẹ́tọ́ bá ń ṣe ipe so kí ló wá dé tí àwọn Boko Haram tí wọ́n ṣe ráyè ní ilẹ̀ Yorùbá tí Jesus ò ṣe silence wọn. Bàbá ló wu Jésù ni tí Jésù ò fi silence wọn pé nǹkan tó wá wu Jésù ni Jésù máa ń ṣe. Ipe tó wá wu Jésù ẹ lè sọ pé kó silence wọn kó má silence wọn kó jẹ́ kó máa pa yín. Mo á ní bàbá ẹ má máa pajá lọ́bọ̀ fún mi mọ́. Mo ní ṣe rí gbogbo kinní brainwashing ni gbogbo ẹ̀. Mo ní so but nísìnyí ẹ condemn Ẹ̀là but ẹ sọ pé ẹ ní pé ó wu Jésù ni Jésù ò ṣe dáhùn. Ẹ ṣe sọ pé ó wu Ẹ̀là náà tí Ẹ̀là ò ṣe understand nǹkan tí mò ń try láti sọ. So bàbá máa dáhùn pé kí ni Ẹ̀là gan wò tí àwa ọmọ Ẹ̀là táwa fi di Christian àti Muslim tí gbogbo wa fi kọ ẹ̀yìn sí ìṣẹ̀ṣe. Kí ni Ọ̀rúnmìlà ń wò kí ni Ẹ̀là ń wò kí ni gbogbo wọn wò. So gbàdúrà bàbá wa sọ bẹ́ẹ̀ tán mo wá bèèrè lọ bàbá mo wá ní òkè o Afghanistan tí wọ́n sọ lénìí gbogbo àwọn Iraq Iran Turkey pé gbogbo 7 churches ta kàánú Bible Turkey ni wọ́n ló wà pé gbogbo area yẹn ló wà wípé gbogbo àwọn area yẹn títí kan Saudi Arabia pé Christian ni gbogbo wọn pátá ẹ lọ ka history wọn pé they were Christian àwọn ni early Christian Syria Christian that's why we have Syria Aramic they ní ọmọ tí wọ́n sọ pé Syria Aramic lè ní èṣù náà pé èṣù náà máa ń pe Messiah èṣù Kristo ní Syria Aramic. So kí ni mò ń try láti sọ ni pé ó sì wà lára àwọn ancient kìíní language. Mo wá sọ fún bàbá yẹn pé okay kí ló wá dé tó fi wá jẹ́ pé lẹ́nìí gbogbo àwọn ìlú yẹn ta dẹ̀ ká pé they were Christian ọ̀ǹtì kan tó bí ànábì mọ́mọ́ ní 6th century ní 600 AD. Mo á bèèrè lọ bàbá yẹn pé bàtẹ́ ní kí ni àwọn ọ̀rúnmọlẹ̀ ń wò tí a fi di Christian. Mo á bèèrè lọ bàbá yẹn pé kí ni Jésù náà ń wò tí gbogbo àwọn Christian tó fi wá di Muslim ní Middle East. Pàtí mo á bèèrè bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá
bàbá wa lè sọ kankan mọ́ bàbá ní Tóyìn ó lọ́rọ̀ mi ti sú òun bàbá ní ọ̀rọ̀ mi ti sú àwọn so Yorùbá máa ya ẹrú kú tí Yorùbá ò bá ti preserve heritage wọn tó yẹ pé ìtàn onítàn lẹ́ ń plagiarize because ẹ̀sìn tí wọ́n fi tọ́ wa láti kékeré it is easy for us to sell our birthright fún àwọn òyìnbó àti di ìsọ̀ nìyẹn náà nígbà tá a bá ń gbé oúnjẹ alẹ́ wa fún wọn instead ká promote heritage titi wa a máa sọ pé ìtàn titi wọn yẹn òun nìtàn wa if you continue to do that a lè bá wọn a lè bá wọn mọ́ láíláí kì í ṣe pé as long as tó bá jẹ́ pé ìtàn titi wọn yẹn ká máa sọ pé òun nìtàn wa a sọ ìtàn wọn di ìtàn titi wa àwọn ò dé accept pé ìtàn wọn jẹ́ ìtàn titi wa wọn ò sọ bẹ́ẹ̀ so a kí gbogbo àwọn oníṣẹ̀ṣe àgbáyé a kí gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire àwa ọmọ oníṣẹ̀ṣe àgbáyé either you are a Christian either you are a Muslim whatever ẹ̀sìn tó bá ti bára ẹ̀ a kí gbogbo wa torí pé nǹkan ìṣẹ̀ṣe ìlú tiwa ni à ń ṣe lénìí inú kan ni gbogbo wa ti wá ìjọ tí gbogbo wa bá ti come back to reality pé orísun kan la ti wá a rí i pé ìrẹ́pọ̀ tó ti sọnù yẹn a rí i pé báyìí la ṣe máa rí padà kò ní sí gbọ́n mi sí omi ò tó mọ́ láàrin wa ìfẹ́ yẹn máa wà kò ní sí pé deeper life ni mí bí orin tí bàbá Òjó Adé kọ pé deeper life kò lè bá Rìdìmù ṣe Grace Winner Chapel tí máa fẹ́ padà ṣe máa play orin yẹn tó sọ pé tó kọ nípa ọ̀rọ̀ Boko Haram ìyẹn bàbá Òjó Adé Winner Chapel kò lè bá Rìdìmù ṣe Grace kẹ́nìkan CAC kò lè bá Anglican ṣe kí ni mo try láti sọ ni pé kò ní sí yẹn mọ́ kò ní sí pé alùsùnà kò lè bẹ́lẹ̀ ṣe gbogbo wa máa padà a máa ríra wa gẹ́gẹ́ bí ìkan èdè nǹkan tó fi bò wá lójú yẹn ó máa ká kúrò kò ní sí ọ̀tẹ̀ mọ́ àríra pé ibì kan láti wà ọmọ bàbá kan ni wá kò sí nǹkan tó ń jẹ́ ọmọ mùsùlùmí kò sí nǹkan tó ń jẹ́ ọmọ kìrìsìtẹ́nì ni mí mò ń tanra mi nìyẹn so a ò ní bá ṣe máa ní so ẹ rí i pé ọ̀tẹ̀ yẹn máa kán kò ní sọ̀tẹ̀ mọ́ there won't be ọ̀tẹ̀ anymore there peace máa reign àádẹ́ rí i pé gbogbo nǹkan tá a máa ṣe collectively kò ní sí ìjà mọ́ kò ní sí ẹ̀ta kò ní sí ẹ̀tanú mọ́ a ní condemn ara wa gan mọ́ ìfẹ́ yẹn máa wá padà àwa that team táwa ti dòṣùṣù ọwọ́ báyẹn rí i pé a máa ṣẹ́gun gbogbo àwọn táwa wọ́n ní kí làrírá fi iṣẹ́ tẹ̀ ìgbà ọ̀tá làrírá fi iṣẹ́ tẹ̀ ìgbà ọ̀tá Ṣàngó nìyẹn o ẹ wo torí àsìkò ẹ ṣé o aláti fòpin sí gbogbo nǹkan tá à ń sọ ó dìgbà kan náà.